The official commissioning of Rotary International District's 9,125 grants project of Rotary Club of Ibadan City Centre of Ojaoba Market, Isala Local Ofiki, Atisbo Local Government Area of Oyo State on Saturday, 15th March 2025. The Rotary Club of Ibadan City Centre yet again carried out another significant impact community service project at Ofiki, Atisbo Local Government Area of Oyo State, which is about 135 kilometers away from Ibadan on Saturday, 15th March 2025, to mark the Water and Sanitation Month in the Rotary area of focus. The project was the Rotary District 9,125 grants for 2023 to 2024 Rotary year. The atmosphere at the commissioning was filled with immense excitement, enthusiasm, prayers, and praise to the Rotarians for bringing clean water and toilets to the people of Ofiki. The highlight of the program was the inauguration and decoration of a 5-man Rotary Community Corps for Ofiki land, official commissioning of a borehole, public toilets, and Ofiki community self-assisted 7 lock-up shops to boost the economy of the community. In attendance was PDG Obafunsho Ogunke, who was the supervisor of the project, the representative of the immediate past district governor, Rotarian Sagab Ahmed, Magic President Rotary Club of Ibadan City Centre, Rotarian Adekunle Adedayo, immediate past President Rotary Club of Ibadan City Centre, the Kabiyesi of Ofiki land, Rotarian Oba Gbenga Adigun Adeoye, past president and distinguished Rotarians members of the club were all present at the commissioning. Refreshment for those not fasting took place at the Gem Royal Hotel Ofiki, behind the police station Ofiki. Ó sì jẹ́ ẹgbẹ́ tó jẹ́ pé a fi ń ran ọmọ ẹ̀dá lọ́wọ́, a fi ń ran ènìyàn ẹgbẹ́ wa lọ́wọ́, òun náà la ṣe sí Ofiki lónìí. Ẹ dúpẹ́ lọ́wọ́ lójú o. Lẹ́yìn tá a bá dúpẹ́ lọ́wọ́ lójú ìtàn, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ààrẹ. Àwọn ẹgbẹ́ kan tí ó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tọ̀kùlú ìlú sínú tí orúkọ wọn ń jẹ́ Rotary Club of Ibadan City Centre ni wọ́n ti gbé ìgbésẹ̀ pàtàkì fún ìdàgbàsókè ìlú Ofiki ní ìjọba ìbílẹ̀ Atisbo ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ẹgbẹ́ náà ni wọ́n fi ìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn, àkànṣe ṣínṣín kàngádẹ̀rọ àti ilé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé ló wáyé ní ìlú Ofiki tí púpọ̀ àwọn ènìyàn ńlá tó péjú pésẹ̀ síbi ètò ṣínṣín kàngádẹ̀rọ àti ilé ìgbọ̀nsẹ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn tí wọ́n péjú pésẹ̀ síbi ètò náà wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ̀jò àdúrà fún ẹgbẹ́ Rotary Club ọ̀hún fún pípèsè omi tó dára ní mímu àti ilé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé fún àwọn ènìyàn ìlú ní ìlú Ofiki ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 15 oṣù kẹta ní kàngádẹ̀rọ ọ̀hún ló di ṣíṣí pẹ̀lú oríṣiríṣi àwọn ètò tó wáyé níbi ètò náà. Wọ́n ṣí kàngádẹ̀rọ, ilé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé àti ilé ìtajà 7 fún ìmúgbòòrò àti kí ètò ọrọ̀ ajé ìlú ìṣẹ̀ǹbáyé ọ̀hún kó túnbọ̀ máa tẹ̀ síwájú. Bẹ́ẹ̀ ni níbi ètò ọ̀hún wọ́n tún fi aṣọ ẹ̀yẹ wọ àwọn ènìyàn 5 tí yóò jẹ́ ọmọ ẹgbẹ́ náà pàtàkì ní ìlú Ofiki. Lára àwọn ènìyàn ńlá tí wọ́n péjú pésẹ̀ síbi ètò ọ̀hún láti rí PDG Ọbáfúnṣọ́ Ògúnkẹ̀yẹ tó jẹ́ ẹni tó mójútó àwọn iṣẹ́ àkànṣe tí wọ́n ṣe ní ìlú Ofiki, Sagab Ahmed Adékúnlé Adébáyọ̀ pẹ̀lú aláìlúwà Ọba Gbẹ́ngà Adigun Adéoyè àti púpọ̀ àwọn ènìyàn àti àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún tí wọ́n pọ̀ rẹpẹtẹ. Lẹ́yìn gbogbo ètò náà ni fífi ataranu ló wáyé fún àwọn ènìyàn tí wọn kì í ṣaláàwẹ̀. Adékúnlé Olúfẹ́mi Adébáyọ̀. I'm the president of Rotary Club Ibadan City Centre. A wo Ofiki gẹ́gẹ́ bí ìlú tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ ń develop. A sì rí pé wọ́n need àwọn facilities kọ̀ọ̀kan. Òun ni a ṣe agree ní board level wípé ká wá ṣe borehole omi ìgbàlódé fún wọn ní Ofiki. A tún rí pé Ofiki lákè ilé ìgbọ̀nsẹ̀. Rotary Club ó sì tún wá kọ́ ilé ìgbọ̀nsẹ̀ fún wọn. Ilé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé ni ó wá sì gbé
bọ́ọ̀hù sí ẹ̀gbẹ́ ẹ̀ tó fi jẹ́ pé ilé ìgbọ̀nsẹ̀ yìí yóò easy fún maintenance. Omi wà ńbẹ̀, tí wọ́n bá ṣe ń lò ó ni wọ́n á máa rómi láti fi fọ̀ ọ́, ni wọ́n á máa rómi láti fi máa flush. Community á tún rí opportunity láti máa pọn omi yìí, omi tó já gere, omi tí ò ní mú àìsàn wá, á tún gbé síbẹ̀. Ìyẹn ni a wá ṣí lónìí, and ìdí tá a fi wá sí Ofiki ní òní nìyẹn. Orúkọ mi ni Rotarian Adesina Ogunranti, member of Rotary Club of Ibadan City Central, District 9126. A wá sí ìlú Ofiki lénìí láti wá commission borehole water and toilet, financed jointly by District 9126, District Grant, and Rotary Club of Ibadan City Central. And Adupe, we thank God, the project has been commissioned successfully by PDG Obafunsho Ogunkeye and all members of Rotary Club of Ibadan City Central, the Assistant Governor of the club, Rotarian Kole Usho, and àwọn aráàlú Ofiki. Inú wọn dùn pé a ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún wọn lásìkò yìí, fún ìgbáyégbádùn ará ìlú láti rí omi tó dára mu, láti ṣe ìgbọ̀nsẹ̀ tí kò ní kọ́ọ̀sì àjàkálẹ̀ àrùn. So these are things that Rotary is noted for: community service projects for the benefit of people. So we thank God it is done successfully.